ẹ já kíra wa pé ojú tún ra rí ẹ káàbọ̀ padà sórí ètò Ojú Abẹ fún ti sáà yìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn ṣé ìdígunjalè náà ní ká pé. ìdígunjalè ni o kì í ṣe Ìlọrin lọ́wọ́ gbà wọn ò lu jìbìtì. wọ́n ní ẹnìkan bó ṣe jẹ́ pé wọn ò jẹ́ àmọ̀ bóyá ọkùnrin ní àbóbìnrin bẹ́ẹ̀ni tó lọ rèé gbowó ní ilé ìfowópamọ́ wọn láwọn kan àwọn agbébọn kan wọ́n dá lọ́nà wọ́n gbowó ọwọ́ ẹ̀. ìṣẹ̀lẹ̀ tá a wí ọ̀hún ó bá yàn lọ́kàn jẹ́ alọ́gbowó lóòótọ́ tá a bá fojú inú wò ó a ní cashless policy wà ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ àwọn ọjà kan ń bẹ wà tá a fẹ́ rà tó jẹ́ pé cash la máa mú dání. bẹ́ẹ̀ni mo kí ara ilé ẹ̀kan sí olórí ìṣẹ̀lẹ̀ ìdígunjalè eléyìí tó wáyé nílùú Ìbàdàn níjọba ìbílẹ̀ àríwá Ìbàdàn ńlọrọ̀ ti wáyé. ìtọ́yanilẹ́nu ni pé bó ni àlejò ṣe mọ sàárè àfọ́jú torí bẹ́ẹ̀ bá gbowó lè fowópamọ́ owó èké o bí ó kọ ẹnìkan bó làwọn adigunjalè ó ṣe mọ̀ láti máa tọpasẹ̀ iná la fi ń rọgbọ àwọn tí wọ́n bá jẹ́ oníbàárà lè fowópamọ́ sọ́ni bá rìn. àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé kí wọ́n mọ̀ máa sọ àsọ́ọ́lẹ̀ ẹlòmíràn ẹ̀ ló mọ́níjà ṣe ti dé báńkì wọ́n ń bọ̀ lọ́dọ̀ yín o. wọ́n ń bọ̀ o ṣé mo lè rí ṣé mo máa rí bí kíní kan mílíọ̀nù gbà. ṣé mo lè rí gbà ṣé mo máa rí gbà. káàṣì ni mo fẹ́ o. àwọn oníbàárà mi tí mo fẹ́ bá rajà wọ́n ní káàṣì ní kí n mú wá. gbogbo àwọn eléyìí. kó wá jẹ́ pé yẹn ni ó tẹ́lẹ̀ pé ẹnìkan ń bọ̀ o bí ó ṣe rí relé o. ẹ rí i pé kìí ṣe pé à ń fi ń ba orúkọ ilé ìfowópamọ́ jẹ́ àwọn àbájáde ìwádìí ó ti fìdí ẹ̀ múlẹ̀ láwọn ọ̀sẹ̀ táwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ mi tí wọ́n máa ń ṣe. pẹ̀lú desperate wọn ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ ni máa ń wo àkáǹtì tí wọ́n ò lò tàbí tán ti lò ti pẹ́ ó ti dàpá tì tó wò sí bẹ́ẹ̀ tí wọ́n sì dọ́gbọ́n yàlò ẹlòmíì ti jẹ́ lọ lé lórí. so gbogbo àwọn nǹkan yìí ló ń gbà kíyèsí torí tá a bá ní ká fojú inú wo ìṣẹ̀lẹ̀ ní dédé aago 8 láàárọ̀. àwọn adigunjalè ọ̀hún ọ̀dọ̀ onítàn gangan ni wọ́n lọ òun gangan ni wọ́n tẹ̀lé bó ni wọ́n ṣe mọ̀ pé owó ńlá lọ́wọ́ gbà bó ló ṣe kò ń gẹ́ni sórin sásìkò ni àbí wọ́n mọ̀ ni torí gẹ́gẹ́ bí nǹkan tí àkọọ́lẹ̀ fílẹ̀ Adéwálé Òsínfẹ̀sọ̀gàn tó jẹ́ alukoro Adéwálé Òsínfẹ̀sọ̀gàn tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ òun gan fìdí ẹ̀ múlẹ̀ pé ṣẹlẹ̀ lóòótọ́ ló wáyé àti pé àwọn ọlọ́pàá kan gan ti ń gbìyànjú láti dá wọn lẹ́kùn pé ọlọ́pàá tán fi sí bóyá ilé tán fi sí báǹkì ọ̀farapa irú eléyìí tí wọ́n ń wé àmọ́ kèsì fatality o injury ni ẹ̀mí ẹnìkan kan ọ̀bọ nínú orú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣùgbọ́n ètò jẹ́ kìlọ̀ jù níbẹ̀ nígbà ni pé kí àwọn tí wọ́n jẹ́ oníbàárà lè fò pa àwọn tó ṣe gàlẹ̀ fún láwùjọ wọ́n mọ̀mọ́ wà pé àgbọ̀kànlé ẹnìkan pátápátá lórí àwọn ìgbésẹ̀ wọn eléyìí tí wọ́n bá ń gbé àti àwọn ìlànà míì eléyìí tí ó jẹ́ káàbò tó lọ́rìn kò lè máa wáyé ní tìbútì òru wa. well àánú Olódùmarè ò ní fi gbogbo wálẹ̀ o wàhálà ti dààmú òní dé bá wa ẹni tí ò béèrè ẹni tí ò tiẹ̀ mọ iye apá kọ́ mọ́ béèrè lọ́wọ́ wa pé èlò lánàá kù ẹni tí ò dá wa lókòwò kọ́ mọ́ pé alárùn owó kí gbogbo àánú ó sì fẹ̀sọ̀ ṣe gbogbo nǹkan ká fẹnu mọ́nu fètè mété ká mọ́ yọ̀kẹ́rẹ́ tó mú lẹ́sẹ̀ bá ọ̀nà. ó ti ẹ̀yà mi lẹ́nu pé sílùú ilé dì báyìí láàrin ìgboro bí ó lè ti jà yìí. èmi kọ́kọ́ wá ń fọkàn rò pé ṣé mọ́tò wọn gbé lọ ní àbọ̀kadà láàrin ìgboro. mọ́tò lọkùnrin òun gbé lọ. ibi tí àwọn ilẹ̀ òkèèrè ìlú òkè òkun tí wọ́n fi dáa jù wá lọ nìyẹn tó bá jẹ́ ilé òkèèrè ni kámẹ́rà ó tírèsì wọn débi tán ti wá. bẹ́ẹ̀ni. ẹ wo orú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ibi tán ti lọ pa arákùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan. bẹ́ẹ̀ni. kámẹ́rà dẹ̀ píìkì ẹ̀ láti orí ibi tó ń tọ̀ orí ilé tó ń tọ̀ ti lọ yìnbọn. wọ́n máa gbà láti ibìkan sí ibìkan ni kámẹ́rà yẹn wọ́n máa gbà fúnra wọn ni. bó ṣe sọ̀kalẹ̀ tó sáré lọ prapra ó dẹ̀ dá wọn bójú. bẹ́ẹ̀ni. kámẹ́rà sì píìkì wọ́n dẹ̀ gbé píìkì ẹ̀ jáde. wọ́n sì padà mú. ẹ rí i pé ètò ààbò tó péye tá à ń sọ rèé ní tí wọ́n fi sí àwa náà ní lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ. èèlò wa náà ta kámẹ́rà. èèlò ni. ibi ọ̀pọ̀lọpọ̀ ilé ló ní ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ló ní kí wàá ló dé tìjọba ò lè ní. kó náà rú bẹ̀ láàrin ìgboro níbi tó fẹ́ jẹ́ ibùjókòó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gan ni. torí best of my understanding kò sí nǹkan tó ní kí òpó náà kọ̀ọ̀kan mọ̀ ní kámẹ́rà kọ̀ọ̀kan. kò sí nítorí ọmọ ni o.
gbogbo ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ ńbẹ̀ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n máa ká. eléyìí níwọ̀n ẹgbẹ́ kò sí street light gan ládùúgbò. tí wọ́n bá sì ní àwọn tó jẹ́ taládàáni náà yóò mọ̀ ṣiṣẹ́ wọnú ara bó ṣe ṣiṣẹ́ nílùú èbó náà rí ẹ jẹ́ káwọn ìjọba wa náà là ń sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ètò yìí kí wọ́n pa tímọ̀ lórí ọ̀rọ̀ ìgbà ìgbádùn aráàlú àti ètò ààbò wọn. kí wọ́n jẹ́ mú láyà wọn kí wọ́n fi wá sọ́kàn ju bí wọ́n ṣe fi wá sọ́kàn lọ. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bẹ nípò ìjọba wọn ò ní wa lọ́kàn rárá a sí nínú àjẹ́ńdà wọn a sí nínú ètò wọn ìgbà tá a wà nínú ètò wọn nígbà tán bá nílò òbò. bẹ́ẹ̀ni àsìkò ìbò nìkan. ìgbà náà tó máa ń rántí pé àwọn èèyàn kan bẹ ń bí o àwọn ni wọ́n tẹ̀ka fún wa o wọ́n lọ parí èrò bẹ́ẹ̀ ẹ̀já lọ bá wọn. kọ́nà ṣàánú wa kí gbogbo wa máa ṣọ́ra o àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ o ó rọrùn láti kówó jọ ká má sọ mí tàbí ká sọ sakata kwara pé ó nira láti kówó jọ ó rọrùn láti fowó ṣòfò owó tán gbà lọ́wọ́ ẹni ká kọ́kọ́ bá dúpẹ́ ẹ̀mí ná pẹ́mi ẹ̀ wà wọ́n gbowó lọ ẹ̀mí sì wà. ẹ̀mí tó ṣiṣẹ́ tó ṣe mí. ẹ̀mí tó ṣiṣẹ́ owó kan lè mọ́ ṣe mí mọ́ ń gbà mí o. ẹ̀mí ọ̀sà mọ̀ wá nǹkan jẹ́. ó lágbára díẹ̀ o ọ̀rọ̀ burúkú tó tẹ̀rín ni o n tí ò yẹ kó ṣẹlẹ̀ sí ẹ̀dá ńlọ ṣẹlẹ̀ o àwọn tí wọ́n dẹ̀ ṣe láabi ọ̀hún ọjọ́ gbogbo ni tiwọn. ọjọ́ gbogbo tó lọ ọjọ́ kan tó lóhùn. bẹ́ẹ̀ni ẹja sẹ́mi mu ní àyín tàbá padà dé àtẹ̀síwájú ojú abẹ́ lètò ètò lójú abẹ́ ẹ kú kalẹ̀. Wow.